Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe káàbọ̀ sí Mashola Gist TV o. Bí a ṣe gbọ́ o, wọ́n ní àwọn gómìnà wọ́n ní wọ́n bínú sí bàbá wa Bọ́lá Tinubu o wípé kí wọ́n fi ipò sílẹ̀. Ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀. Wọ́n ní adarí àgbà fún ẹgbẹ́ àwọn gómìnà ọ̀hún. Wọ́n ní àwọn gómìnà yìí wọ́n ní wọ́n koro ojú sí gbogbo ìpọ́njú àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà wípé wọ́n dẹ̀ rọ bàbá wa Bọ́lá Tinubu wípé kí wọ́n fi ipò sílẹ̀ wọ́ọ́rọ́wọ́. Wọ́n ní nítorí pé ìlú ò rẹ́rìn. Wọ́n ní òṣì ò mọ olówó àti táníkà o. Wọ́n ní kò kan ẹgbẹ́ òṣèlú, kò dẹ̀ kan ọ̀rọ̀ ẹ̀sìn rárá. Wọ́n ní torí ẹni tẹ́bi ń pa kì í gbọ́ wàásù o. Wọ́n ní ebi ò kí ń wọnú kí ọ̀rọ̀ míì wọ̀. Wọ́n ní èyí ni àtẹ̀jáde tí àwọn gómìnà yìí tẹ̀ síta wípé èyí ni ìpọ́njú àti nǹkan tó bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní ìsinyìí. Wọ́n ní kò dúró lórí ẹ̀yà ẹ̀sìn tàbí ẹgbẹ́. Wọ́n ní nítorí pé ebi ń pa aráàlú ń kígbe lójoojúmọ́ wípé ìlú ò fararọ. Wọ́n ní àwọn fi ẹ̀yìn ti ìjọba àpapọ̀. Àwọn dẹ̀ mọ̀ wípé iṣẹ́ ìjọba àpapọ̀ ní láti mú nǹkan rọrùn fún àwọn ará ìlú. Wọ́n ní ṣùgbọ́n tí ìjọba àpapọ̀ tó bá kọ̀ tí ò bá ṣe iṣẹ́ tó yẹ kó ṣe o, wípé àwọn rọ ìjọba àpapọ̀ kó kúrò lórí ìtẹ́ wọ́ọ́rọ́wọ́. Wọ́n ní mínísítà fún ètò ìròyìn àti àwọn gómìnà. Wọ́n ní ìlérí èyí tí wọ́n ṣe nígbà tí wọ́n fẹ́ gba ipò, ìyẹn ẹgbẹ́ tí bàbá wa Bọ́lá Tinubu wà, APC. Wọ́n ní àwọn fẹ́ kọ ojú ìjà sí gbogbo àìrójú èyí tó bá àwọn ọmọ Nàìjíríà. Wọ́n ní gbogbo nǹkan tí wọ́n láwọn máa ṣe pátápátá. Wọ́n ní kò sí ìkankan tí wọ́n ṣe nínú ẹ̀ o. Wọ́n ní àwọn ò wá fẹ́ kí wọ́n tún wá dákún gbogbo wàhálà tó bá Nàìjíríà tẹ́lẹ̀. Wọ́n ní kí wá lóde tó jẹ́ pé gbogbo nǹkan wá tún wá ń le sí i látìgbà tí bàbá wa Bọ́lá Tinubu ti débẹ̀. Wípé yìí ò fa ìrẹ́rìn fún àwọn ọmọ Nàìjíríà. Wípé yìí ò jẹ́ kí inú àwọn ọmọ Nàìjíríà dùn rárá. Wọ́n ní torí pé ebi ń pa ará ìlú. Wọ́n ní ìyà ń jẹ ará ìlú. Wọ́n ní nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ní ìsìn. Wọ́n ní kò ń ṣe nǹkan tí àwọn lè fẹnu sọ. Wọ́n ní àwọn rọ bàbá wa Bọ́lá Tinubu kí wọ́n fi ipò sílẹ̀, kí wọ́n resign jẹ́ẹ́jẹ́ tí wọ́n bá mọ̀ wípé àwọn ò lè kọ ojú sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí àwọn ọmọ Nàìjíríà yìí. Wọ́n ní inú àwọn ò ní dùn nítorí pé àwọn rí pé bàbá wa Bọ́lá Tinubu dúró ní ìdúró pé ẹni àmọ̀rí ò bá kú ni. Wọ́n ní bí ìgbà tó jẹ́ pé kò sí nǹkan tí àwọn lè ṣe sí gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Wọ́n ní àwọn gómìnà ẹgbẹ́ òṣèlú PDP wọ́n láwọn ti fọwọ́sowọ́pọ̀. Gbogbo àwọn governors wọ́n láwọn fọwọ́sowọ́pọ̀ o. Wọ́n ní láti wá àwọn fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú bàbá wa Bọ́lá Tinubu láti wá ìrọ̀jú sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní àwọn gbàgbọ́ wípé àgbájọwọ́ ni àwọn fi máa sọ̀yà. Àgbájọwọ́ la fi ń sọ̀yà. Wọ́n láwọn gbàgbọ́ lórí ọ̀rọ̀ yẹn. Wọ́n ní ìtorí ẹ̀ ni àwọn fi fẹ́ bá bàbá wa Bọ́lá Tinubu fọwọ́sowọ́pọ̀ láti fi kojú ìjà sí gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà kí àwọn dẹ̀ rí wípé gbogbo ọ̀rọ̀ yìí ó yọrí sí rere. Wọ́n ní ọ̀dọ̀ bàbá wa ni gbogbo ọ̀rọ̀ yìí kángun sí. Wọ́n ní ọ̀rọ̀ yìí dẹ̀ kan bàbá wa pẹ́kípẹ́kí wípé àwọn gangan ni ọ̀rọ̀ yìí bá wí. Wọ́n ní gẹ́gẹ́ bí ọ̀gá àgbà olórí àti àpàṣẹ lórílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní àwọn ò jiyàn wípé bàbá wa Bọ́lá Tinubu ń gbìyànjú gbogbo nǹkan tí wọ́n ń ṣe. Wípé wọ́n ń ṣe iṣẹ́ èyí tó jẹ́ pé kò tíì hàn sí àwọn ènìyàn. Wọ́n ní torí pé àwọn gan ò dáwọ́ dúró. Wọ́n ní àwọn gbàdúrà wípé kí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kí ó rọ bàbá wa Bọ́lá Tinubu lọ́rùn. Wípé kí Ọlọ́run dẹ̀ fi ìrọ̀rùn bá orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní torí ìlú ò fararọ rárá. Wọ́n ní kí Nàìjíríà kó lè bọ́ lọ́wọ́ ẹ̀tì àti ipò àìní ìlọsíwájú.
wọ́n ní àwọn dẹ̀ mọ̀ pé Ọlọ́run á fún bàbá wa Bọ́lá Tinubu ṣe. Wọ́n ní nítorí pé akitiyan wọn kò ń ṣe nǹkan tó kéré rárá. Wọ́n ní Ọlọ́run á jẹ́ kí ọ̀rọ̀ Nàìjíríà kí ó rọ̀ gbogbo wa lọ́rùn o. Àmín. A mú ọ̀rọ̀ yìí wá láti iléeṣẹ́ Mashola Gist TV. Kí Ọlọ́run kí ó ran gbogbo wa lọ́wọ́ o. Àmín.